àmọ̀ràn èèyàn kan ṣoṣo tí mo fẹ́ gbà ọ́ mi ò fẹ́ kó wò wípé Oosha Tola ló ń bá ẹ sọ̀rọ̀ mi ò tó pè ẹ́ lórúkọ nítorí pé bàbá mi ló jẹ́ nítorí wípé ẹ̀gbọ́n mi ló jẹ́ nítorí wípé kí n mọ̀ ojú mi lọ ní wípé tí n bá fẹnu mi gé obì fún ẹ má gbà á àwọn àgbààgbà ló máa ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí n bá fi sọ̀rọ̀ kó mọ̀ wípé Oosha Tola àná kọ́ ló ń sọ̀rọ̀ àwọn igbarúmọlẹ̀ ló ń sọ fún ẹ wípé dẹ́ẹ̀dẹ́ẹ́ mìíràn ọmọ Aládéyẹmọ ó ti gbàgbé ìgbàgbé ṣe é díẹ̀ wípé àwọn kan wà níbì kan bí wọ́n ti ṣe nù in tó ń ṣe yẹn tó fi ń dàbí ẹni wípé ìwọ ni tán lùlù ìwọ ni ọmọ Aládéyẹmọ ìwọ náà ni ìwọ ni. àwọn kan wà níbì kan tí wọ́n jókòó mi ò ní dárúkọ ìwọ náà mọ̀ wọ́n ó mọ àwọn kan nínú wọn ò sì mọ àwọn kan nínú wọn tó jókòó tó ń wò wípé wọ́n ń dúró de ọjọ́ tí gbogbo ẹ̀ á bó ṣe wọ́n ní òwe tí wọ́n ń pa fún Sunday ọmọ Aládéyẹmọ ni wípé láàlàrẹ tó ròkè ilẹ̀ pẹ̀pẹ̀ ní ń bọ̀ yóò sì ṣojú àwọn. ó tọrọ ọmọ ìyá àsọkúsọ ni o Aládéyẹmọ ìwọ náà mọ̀ wípé in tó ń ṣe yìí ó ń bí àwọn kan nínú nítorí wípé kíni ó ń ṣe bí ìgbà tó yẹ wípé kó jẹ́ àwọn làwọn ń ṣe ìyá mi Fúnkẹ́ Bello I love you so much ṣùgbọ́n àwọn igbarúmọlẹ̀ ò fún wọn lórí ọ̀fẹ́ láti máa ṣe ẹ má ṣì mí gbọ́ kì í ṣe ibà nìkan o Olódùmarè ń gbọ́ ọ̀tá tó fojú hàn ó dájú ọ̀rẹ́ tó súnmọ́ ẹ pẹ́kípẹ́kí tí ò sì mọ̀ pọ̀tà ni kódà irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ nígbà mìíràn ó lè fi ẹ̀mí ẹ lélẹ̀ fún wọn wípé wọn ò lè ṣe ẹ́ ní jàǹbá tó dẹ̀ jẹ́ wípé àwọn ló ń fojoojúmọ́ wá jàǹbá ẹ̀ ọmọ Aládéyẹmọ ó ti gbàgbé wípé gbogbo ohun tá à ń ṣe yìí k'Olódùmarè má jẹ́ àtọ́jú ilẹ̀ mọ́lẹ̀ ilẹ̀ ń yọ̀ gidigidi pàápàá jùlọ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá àti lórí wípé ká gba ilẹ̀ Yorùbá kì í ṣe nǹkan tí àtàrí àjànàkú ni kì í ṣe ẹrù ọmọdé tiwa plus you ọmọ Aládéyẹmọ lótìtọ́ mo máa ń bọ́ síta máa wá pariwo Aládéyẹmọ tiwa ni o Aládéyẹmọ tiwa ni o ṣùgbọ́n mo lérò wípé ó yẹ ká máa sínra wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ kọjá sẹ́yìn ẹ̀yin lérò wípé nǹkan kékeré ni àbí ẹ lérò wípé ojú lásán ló fi ń ṣẹlẹ̀ sí ọmọ Aládéyẹmọ ni ẹ gbàgbé lálákọ̀ọ́kọ́ ó sọ̀rọ̀ tí ò yẹ kó sọ tí gbogbo yín pariwo kiri ẹ kí ló sọ̀rọ̀ fún gan ó ti sọ bí ọmọdé ó ti ṣe kíní kan ó ti ṣe gbá ó ti ṣàwo ó ti ṣe kókó bàbá ṣàsùn ó tún kẹ́yìn wọlé ó ti kẹ́yìn wọlé o ó ti gbowó ó tún kẹ́yìn síta ṣó yẹ kó máa ṣe fídíò ṣe bẹ́ẹ̀ yìí náà ló ń jà fún a ṣe wá mọ̀ ọ́n rìn níwájú gbogbo àwa ọmọ Yorùbá torí òní mẹ́ ṣé a ti gbàgbé wípé tí ọmọ Aládéyẹmọ ò bá dìde fún wa lótìtọ́ àti lódodo ó ṣeé ṣe kí gbarúmọlẹ̀ lo ẹlòmíín ṣùgbọ́n ìgbà wo la mọ̀ tí ó jẹ́ ẹyàn kan ṣó tí wo Olódùmarè àti àwọn gbarúmọlẹ̀ ṣe fún wa yìí a ṣe dáàbò bò ó kí ló dé tó jẹ́ wípé bíi kówó táwọn ọ̀tá ń lù àwa náà ń gbèrin wọ́n ń béèrè lọ́wọ́ wa ẹ̀yin ará mi ẹ gbèrin àbẹ́ ẹ gbèrin ẹ̀yin náà tún ṣe á gbèrin ṣó yẹ kẹ́ ẹ gbèrún orin bẹ́ẹ̀
ẹ̀yin ò mọ̀ wípé àti ẹ̀fún àti èdì ẹrú olúfẹ̀ ni wọ́n ń ṣe. ẹ̀yin ò ṣe jẹ́ àṣẹ ọmọ Sunday Adéyẹmọ ní ọmọ olúfẹ̀ kí ẹ̀fún má bàa fún kí èdì má bàa dì í. ìwà ó ṣe kókó nínú ayé gbogbo ẹ̀dá. We cannot deny the fact wípé ìwà wa ó yàtọ̀ síra. ṣé rí òwe tí màá sọ fún ọmọ Aládéyẹmọ ni wípé àti gbogbo àwa ọmọ Yorùbá ni wípé ṣé ẹ rántí wípé ẹ̀yin àgbààgbà náà lẹ máa ń sọ wípé tá a bá ti rọ́ lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ la máa ń dà. ọmọ Aládéyẹmọ rí wípé ẹ̀yin ni tòun òun ni ti yín ní tòótọ́. ó ti gbàgbé wípé ilẹ̀ ń yọ̀. ó ti gbàgbé wípé kì í ṣe gbogbo èèyàn tó ń ṣe dáǹsákì rẹ òun náà ló ń ṣe tinútinú tọkàntọkàn. ẹ ti gbàgbé ni wípé bí ọmọ Aládéyẹmọ ṣe wà yẹn irú rẹ̀ lè pé méjì ó lè pé mẹ́ta ó lè pé mẹ́wàá ó lè pógún nílẹ̀ Yorùbá kódà ó lè pé 30 tàbí jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n tásìkò wọn ò bá tí ì tó láti la ẹnu òkè lu ti sàlẹ̀ wọn ó sì dàbí ẹni wípé wọn ò sí ń bẹ̀ ni. torí wípé àsìkò ní gbogbo nǹkan ní ilé ayé tí a wà yìí. ìgbà ló nígbà á lò. ìgbà tí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òun rèé tí àwọn gbarúmọlẹ̀ fi fún wa wípé kó máa ràn wá ṣe nínú gbogbo ohun tí a bá ń ṣe ní ilẹ̀ Yorùbá. ṣùgbọ́n àwa ò fẹ́ gbàgbọ́ bẹ́ẹ̀. àwa wò wípé tí Sunday ò bá ṣe ẹlòmíì ó dìde ṣùgbọ́n ó tún lè pé 20 ọdún míì kẹlòmíì tó lè dìde. ìdí nìyẹn tí àwọn ènìyàn ìkà tí wọ́n ń gbìyànjú pẹ̀lú gbogbo agbára tí wọ́n ní láti lè ṣe kíni láti lè tẹ orí Sunday Adéyẹmọ kán tẹ orí ẹ̀ bá kán tẹ wọlẹ̀ lọ pátápátá kó má gbérí mọ́. ṣèbí ńgbà tí wọ́n bá tẹ wọlẹ̀ pátápátá tí ò bá gbérí mọ́ ẹ ó tún lè dúró de 20 ọdún sí ìrìn àjò. ohun tí wọ́n máa fi ń jẹ́ kí ìrìn àjò ọdún 5 kó di 20 ọdún mọ́ni lọ́wọ́ nìyẹn. ká tó lè gbé ànádà Sunday Adéyẹmọ Ìgbòho ṣàdìde. ń gbọ́ ẹ̀yin olùgbọ́ mi ṣé ẹ ṣetán láti dúró orú ẹ̀. bẹ́ẹ̀ ọmọ Aládéyẹmọ Ìgbòho Òòṣà díẹ̀ mo mọ̀ wípé àbọ̀ ọ̀rọ̀ òun là ń sọ fọmọlúàbí tó bá dénú yín ẹ jẹ́ kó máa dùn dìndín díẹ̀ bí a ti ń yọ́ só bẹ́ẹ̀ náà là ń yọ́ gbọ́nbì kan. ọmọ Aládéyẹmọ wọ́n fojú jọ̀rẹ́ ni. Yeah.